الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته. أدوك فأبا الله سبحانه وتعالى أبا أدداوا أبا ألقشفون gbogbo ẹ̀dá pátá, ọba tí ìmọ̀ tiẹ̀ ló kárí gbogbo nǹkan pátá, ọba tó lágbára lérí gbogbo nǹkan pátá. Ọlọ́run ọba yìí la dúpẹ́ fún pẹ̀lú kó ṣe wá ní mùsùlùmí, ó ṣe wá lẹ́ni tí ń sìn, ó ṣe wá lẹ́ni tí tún wá nípa bò láti tún mọ Ọlọ́run sí. Nínú àwọn orí ayé òní pé kí ẹ jẹ́ mùsùlùmí, nínú orí ayé òní kí ẹ tún máa wá ìmọ̀. Ẹlòmí jẹ́ mùsùlùmí ni ẹwọ ìmọ̀ àwọn àfáà nìkan náà máa ń wá, tí wọ́n ò fẹ́ jẹ́ ní Ọlọ́run ni tó fi jẹ́ pé àwọn àfáà nìkan ni. Tó bá ṣe lè kó kéré mọ́, yá gbọ́dọ̀ nímọ̀. Ẹ̀sìn Islam ẹ̀sìn mọ̀ ní o. Àwọn mi kò dìgbà tó bá lọ ilé kíwú tán yányán, ó máa kọ́, ó máa gbọ́, ó máa béèrè. Àmọ́ kó jẹ́ pé nǹkan sí Ọlọ́run bá bẹ́ẹ̀ lọ́jú wa náà já máa ṣe bẹ́ẹ̀ ìrọ̀ o. Ẹ̀sìn mọ̀ ní Ànábì fi ní pé talabul ilmi faridha ala kulli muslim. Ìmọ̀ wá ìmọ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ gbogbo mùsùlùmí. Man salaka tariqan yaltamisu fi ilman sahhala Allahu lahu bihi tariqan ila al-jannah. Ẹni tó bá wójú ọ̀nà kan tí fi ń wá ìmọ̀, ìjọ Saturday ni, ìjọ Sunday ni, ń lọ sí alukọ̀ kan ni, lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ó kéré jù, ó kéré yányánú, ọgbọ́dọ̀ mọ́ lọ update ìmọ̀ rẹ̀. Olúwa pé pẹ̀lú ojú ọ̀nà yẹn á sì ní rọrùn fún ó fi rí àlìjẹ́nà Ọlọ́run bá wọ̀. Àbí Allah subhanahu wa ta'ala, ọlọ́mọ yù èmi àtẹ̀yìn kó láwùjọ onímímọ̀ àbí àwùjọ tó fẹ́ sí kíni tó fẹ́ máa kọ́ ìmọ̀. Allahumma amin. Níbi àfànítà ń ṣe níbi àlúùlú Ànábì Muhammad sallallahu alaihi wasallam, níbi ogun rẹ̀ tí yàn kan lè jẹ tán tó fi díjọ́ ìgbìyànjú kíyámà, àwọn ọ̀rọ̀ tá Nábì ti sọ kalẹ̀, àwọn ìṣe sí tá Nábì ti ṣe kalẹ̀ tó fi ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run bá fún wa. Òun náà látún ká mi tíra àfáwà Nasā'ī tánpé ní Sunnah an-Nasā'ī al-Mujtabā or al-Mujtanā. Pẹ̀lú ìyọ̀ndọ́ Ọlọ́run Ọba, ibi tá dé ibẹ̀ náà láyé tún bẹ̀rẹ̀ tá ń ṣàlàyé fún wa nípa àlùwàlá. Àlùwàlá ni ìpìlẹ̀ ìrun. Bálùwàlá ọba ti dó dédé bálá ń kírun àkàn síré ni. Nítorí lā yaqbalu Allāhu ṣalāta imri'in aw lā yaqbalu Allāhu ṣalāta ahadikum. Olúwa ní gba ìrun anybody àyàfi kó sí kẹ́ni kó sálùwàlá dáadáa. Láàfi wà láti bí oṣù kan sísìn àbúsù méjì a ń sọ nípa àlùwàlá ó tó bẹ́ẹ̀ ó ṣe kẹ́ni ó jù bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú ògọ́lọ́wọ́n ọba abẹ́rẹ̀ mìtàdí falyatafaddal qari'una. Bismillah. Bismillahir Rahmanir Rahim. Babu mas'il mar'ati ra'saha. Akhbarana Husayn bin Hurayth qala haddathana Fadl bin Musa عن جعيش بن عبد الرحمن قال أخبرني عبد الملك بن مروان بن حارث بن أبي دناد قال أخبرني أبو عبد الله سالم سبلان قال وكانت عائشة تستعجب بأمانته وتستهجره فأرتني كيف كان رسول الله صلى الله عليه وسلم يتوضأ فتمدمدت واستنشرت ثلاثا وغسلت وجهها ثلاثة ثم غسلت يدها اليمنى ثلاثة واليسرى ثلاثة ووضعت يدها في مقدم رأسها ثم مسحت رأسها مسحة واحدة إلى مؤخره
ثم أمرت يدها بأذنيها ثم مرت على خديها. قال سالم: كنت آتيها مكاتبا ما تختفي مني فتجلس بين يدي وتتحدث معي حتى جئتها ذات اليوم فقلت: ادعي إلى بالبركة يا أم المؤمنين. قالت: وما ذاك؟ قلت: اعتقد الله. قالت: بارك الله لك. وأرحت الحجاب دون وأرحت الحجاب دوني فلم أرى بعد ذلك اليوم. نعم الحمد لله. wọ́n ní pé ojúpọ̀nà kan rèé nípa ikú obìnrin náà máa pa irun orí ẹ̀ o. Obìnrin náà máa ṣe kíni yóò máa pa irun orí ẹ̀ irun mi tí mo wá dì yìí sómi ò ní bàjẹ́ ọ̀pá o wọ́n ló mọ ohun tó bá dì ọ̀pá irun in tó bá di ọkùnrin náà ló ṣe kíni ló di obìnrin. النساء شقائق الرجال. àwọn obìnrin ẹ̀wọ́n mi ọmọ ìyá ọkùnrin náà ni wọ́n. Ọlọ́wọ́ dákọ̀ ọkùnrin ó dákọ̀ obìnrin in tó di ọkùnrin náà ló ṣe kíni ló di obìnrin. àwọn ẹ̀wẹ̀ jẹ́nàbà ni ó fò irí ẹ̀ náà ni àwọn ẹ̀wẹ̀ ìdọ̀ náà ó fi rí ẹ̀ náà ni. Islam kan ó dáa bọ́ọ̀ bá ń wẹ̀wẹ̀ àìdọ̀ àwọn ìyàwó ànábì lọ nípa ànábì máa sọ fáwọn wíkà ń sekẹ́ni káwọn tú irun àmọ́ bí jẹ́nàbà kò ní ìdíká sekẹ́ni ká tú. ẹlòmíràn nípa owó tí mo fi sẹ́rùn mi yìí bómi bá kàn yọ́jọ́ bàjẹ́ kí lọ pọ́nlé bọ́bá kú ń kọ́ wọ́n wí ọtí pátì kúkú bọ́ọ̀ bá ń ṣe àlọ́ àlọ́ gbọ́dọ̀ sekẹ́ni ọgbọ̀dọ̀ pa irí rẹ̀ ni o. àwọn mẹ́rin wá wọ́n ní látọ̀dọ̀ afáwọ̀ Hussein bọ́nà ريث أن حدثنا الفضل بن موسى عن جعيد بن عبد الرحمن قال أخبرني عبد الملك بن مروان رسل به أخبرني أبو عبد الله سالم سبلان. أبو عبد الله تنجى سالم ẹrú wọn wá bọ́kùn lọ́rùn ẹ̀ àmọ́ ọ̀nà gbàtà ma fi ń bọ́kùn lọ́rùn ẹrú eríṣiríṣi ni. wọ́n lè bọ́kùn lọ́rùn ẹrú pé aṣọ́dọ̀ ọmọlúwàbí tó ìtọ́ ọlọ́wọ́n ọba tí yàn kọ́kàn sanwó ẹ̀ ọkọ́lò rẹ̀ ní pé mo sọ́dọ̀ ọmọlúwàbí. ọ̀nà méjì tó ń bẹ ẹlòmíràn bí tí ń bá kú tán ọdọ̀ ọmọlúwàbí òun náà ń pè ní mudabbar mudabbar tí ń bá kú tán o ẹrú mi sí kíni ó di ọmọlúwàbí. ọ̀nà méjì náà tó ń bẹ muba'ad èmi àtẹ̀gbẹ́ mi lájọ́ lẹ́rú yìí èmi yọ̀ǹda ìpín tèmi mo sọ́dí kíni mo sọ́dọ̀ ọmọlúwàbí. ẹni tó wá jẹ́ bọ̀dá tèmi àbábúrò tèmi àwọn aṣọ fún pé nígbà tó ti di pé apá kan rẹ̀ ti jọ ọmọlúwàbí yóò ọgbọ́dọ̀ frí rẹ̀ ní o ìsídà sí wọ́n ní ó ṣe nítorí tọ́lọ́run ó ní kọ́lọ̀ sí kíni kọ́lọ̀ yìí sí owó wá kò gbọ́dọ̀ mọ́ bá lọ báyìí sàràyánu ẹtíkù yóò débi kejì. ọ̀nà mìíràn tún bẹ wọ́n máa ń pè ní mukatabu ní ọ̀dá ilé bọ́kùn lọ́rùn rẹ̀ àmọ́ lọ sísí owó báyìí wá tọ́ bá ti rí báyìí mú wá lówó ó ṣe kíni odò ọmọlúwàbí lọ́wọ́ ní fakatibuhum in alimtu fihi madha khayra. ẹ bá wọn sọ agreement pé lọ sísí owó wá bẹ́ẹ̀ bá mọ̀ ìpé ẹni dáadáa ni ọba ti mú 10 million wá frí rẹ̀. Islam ò fẹ́ ìjẹ́ ẹrú àmọ́ o kò sí kẹ́ni kò gbá tipátì kúkù ẹ̀gbọ́n mi ẹ̀sì tó frí àwọn èèyàn Islam ni ọba búra lérí kíní kan bọ́kùn lọ́rùn ẹrú bọ́ọ̀bá gbá ọba jẹ́ ọ̀sán ní Ramadan bọ́kùn lọ́rùn ẹrú ń dọ́gbọ́n sọ fún wa yí pé ẹ má múra yín lẹ́rú àmọ́ kò fẹ́ sí kíni kò fẹ́ wọ property everybody. lẹ́yìn ìgbà náà afá sálìmù yìí àwọn pẹ̀lú olówó wọ́n ti jọ lágrímẹ́ntì pé kán lọ sí owó wá wọn àwá ti rí owó yẹn pé wọ́n ma wá lọ sọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha sẹ́mọ̀ pé rú ni ìyá wa Aisha wá rí pé ẹni yìí lámọ́nà dáadáa ẹrú mi mẹ́rẹ̀ wá gbé nǹkan fún ó jàmbá yín àmọ́ ti tàfà sálìmù yìí wọ́n ṣe kíni wọ́n ṣe bẹ́ẹ̀
tasta'jibu bi amanatihi ìyàwó Aisha like to say lámànà àmà wá bẹ̀ǹṣẹ́ lọ́ba ìṣiṣẹ́ báyìí lọ́ba ìṣiṣẹ́ báyìí kìí ṣe ẹrú ìyàwó Aisha o ẹrú ẹlòmíì ni àwọn kan ní pé inú àwọn ẹrú akriba ìhá ni àwọn tó súnmọ́ ìyàwó Aisha ìmọ̀ wá ń bẹ̀ṣẹ́ ẹrú sí rèé só lè rí obìnrin tó jọmọ lóàbí àwọn àfáà ní controversy ń pẹ̀ àwọn kan ní pé ẹrú lóbìnrin ó lè rí olówó rẹ̀ ẹrú lọ́kùnrin ó lè rí olówó rẹ̀ lóbìnrin lára ìmọ̀ bójú fún àwọn àfáà kan lọ bẹ́ẹ̀ àwọn kan ní pé ẹrú lóbìnrin ẹ̀gbọ́mí kò lè rí olówó rẹ̀ lóbìnrin ẹrú lọ́kùnrin kò lè rí kíni ẹrú olówó rẹ̀ lóbìnrin kò lè rí kò lè rójú ẹ̀ yóò kọ́fà ní àwọn kan wá ní pé ó lè rí àtolówó rẹ̀ o àti èsì kíni kìí sólówó rẹ̀ tí bá ti ń jẹ́ ẹrú because àwọn ò rí wípé ẹrú lè fẹ́ ọmọlúwàbí lóbìnrin ẹ̀láwọ̀ sẹ́ gẹ́tì mi mọ́dàbí ìyàwó Aisha ni ẹ̀ bẹ́ẹ̀bù àti Ummu Salama tí Salim bá wá ìyàwó Aisha ìkọ́fù ojú because ó rí pé ẹrú ni yóò wọlé tí yóò máa bá sọ̀rọ̀ láì má bojú ó sì bẹ́ńsẹ́ yóò jáde mo fẹ́ bí sàlàyé ká tó máa ka àdísì ni so ti bá wọn ní tàbá wọn ká àdísì àìsè gbọ́yé wọ́n ní pé àfà Salim yìí wa kanat Aishatu ìyàwó wa Ànábì Muhammad Aisha tasta'jibu bi amanatihi ìmọ̀ ń se mọ̀ pé ẹrú ló lámọ́nà tó báyìí bí ọmọlúwàbí wa tastajiruhu ìmọ̀ bẹ̀ǹṣẹ́ yóò fún lówó lọ́ba iṣẹ́ báyìí yóò rẹ̀ ń tiẹ̀ yóò sọ pé òun rẹ́ndà sáfíìsì ẹ̀ níjọ́ kan fa'aratni kayfa kana Rasulullahi yatawadda níjọ́ kan yàwó ṣàkàfẹ́ sami láǹfààní òun ló fọ̀lọ́ntíárì ló kọ́ mi bóòlà nẹ́bí se máa ṣe kíni ti ṣe ń sálò àlábẹ́ wáyìí jápọ̀ nǹkan wọ́n náà sàǹfààní ká kọ́ bóòlà nẹ́bí se kíni ti ṣe ń ṣe àlò àlá fatamadu mọ́dọ̀t ìyá wa Aisha sábà lójú mi wastansarot ó sì ṣe kíni ó fi imú thalatha lẹ́ẹ̀mẹ́ta wa ghasalat wajhaha thalatha ó sì fọ ojú ẹlẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta thumma ghasalat yadaha al-yumna ìyá wa Aisha tó ṣe kíni ó tún fọwọ́ ọ̀tún rẹ̀ lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta wal yusra thalatha ó fọwọ́ sí náà lẹ́ẹ̀mẹ́ta wa wadat yadaha fi muqaddami ra'siha ó fi ọwọ́ rẹ̀ síbi kìlérí ẹ̀ kìí ṣe kó sínú o summa mas'at ra'saha mas'atan wahida ó pa ìrí ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ila mu'akhirihi ó mú lọ sẹ́yìn ẹ̀ thumma amarat yadayha bi udhnayha lẹ́yìn ìgbà náà ọwọ́ rẹ̀ yẹn ó fi pa etí ẹ̀ bẹ́ẹ̀ kò mú mi ọpa èyí tán báyìí ó wá fọwọ́ rẹ̀ sí kíni ó fi pa etí ẹ̀ náà thumma marat ala khadayn lẹ́yìn ìgbà náà ó mú wálẹ̀ padà ọwọ́ rẹ̀ kan páríkẹ́ kìí ṣe kó pákẹ́ríkẹ́ qala Salim afá Salim wá ní pé kuntu atiha nígbàtí ìyàwó Aisha kọ́ mi kìíní yìí o tí mo fi rí ìyàwó Aisha ní o àti àmùkátàbà àwọn mùkátìbà ẹrú ni mígbà yẹn kuntu àti àmàrà mùkátàbà ìmọ̀ lọ bá ìyàwó Aisha ń gbà ní ẹrú ni mí ni o tí ń ṣiṣẹ́ bó ní ṣe dọmọlúàbí ma takhtafi minni ìyàwó Aisha ìbojú kìí kọ́fù ojú fún mi nítorí pé obìnrin olóbìnrin al-aslu kò yẹ kọkùnrin ọlọ́kùnrin ma rójú ẹ̀ a sọ pé sọ́ọ̀rọ̀ yẹn ni àbí sọ́ọ̀rọ̀ yẹn o nígbà àwọn àfáà kan ọ̀rọ̀ yẹn ló bí mọ́rọ̀ bójú àwọn ní jùmọ̀hóòrù àwọn bóyẹ̀ ní pé àwọn ànábílà àtàwọn àfáà kan akẹ́kẹ́ sọ́ọ̀rọ̀ yẹn ojú yẹn nìkan ní mọ́sálà tó lágbára ní àbá àtẹ́ lọ́bẹ̀ wọn àmọ́ ìpìlẹ̀ ní pé kíni obìnrin olóbìnrin ò gbọdọ̀ sí kíni ọkùnrin ọlọ́kùnrin ò gbọdọ̀ rí kíni ojú obìnrin olóbìnrin táwọn wà lọ́fíìsì ọmọ àwọ ìyàwó ìyàwó àbọ̀ obìnrin tó fẹ́ ẹwọ́n á sáwàdà àti takíní kí ló ṣe lójú kí ló wò dé bẹ́ẹ̀ kullil mu'minina yaghuddu kíni min absarihim asùlù rẹ̀ ẹnu dẹ̀lílù ẹnu sọ fáwọn mùmìnì kí wọ́n máa rẹ̀ ju wọn lẹ́ bọ́bá ti lóbìnrin ọ rẹ̀ ju ẹ̀lẹ́ ní bọ́ bá nídìí ló ṣe kíni lọ sọ̀rọ̀ ó sì tún wò kìí ṣe wíwò ti gbádùn bọ́bá sì jẹ́ dókítà náà wọ́n bá gbálà rẹ̀ wá in tó wò mọ́ ní ó ṣe kíni ni ó wò mọ́ so ìkà ojú nù yìí ni kò dùn yín ó ti tánu àwọn a máa tẹjú mọ́ ọ̀kájú kó mo láìkì kírìmù tẹ́ lò yìí ó bí olóbìnrin kò dáa
àti sọ pé sọ́rọ̀ yẹn ni àbí sọ àmọ́dájú Ọlọ́run ọba nu kullil mu'minina yaghuddu min absarihim. Kọ́dà àfáà tí ń kọ́ ọmọ ń kéwú náà, àbọ́gà tí ń kọ́ ọmọ ń léèwé náà, al-aslu má tẹjúmọ́ obìnrin olóbìnrin ọmọ ọlọ́mọ má tẹjúmọ́ káwíyẹ lẹ́nà. Ìgbà wọ́n bá pass message tún dé lẹ́ padà. Ìyàwó Aisha máa ń ṣe báyìí fóun nítorí pé òun jẹ́ ẹrú ní èfi ṣe kíni ní èfi bojú pẹ̀lú school of thought tí mo ti sọ yẹn. Ìpé ẹrú kò ní di ẹrú ò lè fọmọlúàbí. Ẹ̀gbọ́n mi ẹrú ní ó fẹ́ ẹrú ẹ̀ comparison àbílẹ̀ máa ń pè compassion àbílẹ̀ máa ń pè computer kí lẹ́gbẹ́ tọ́ compati yìí ò sí gíní kò sí kàfá àyìn ò sí láàrin wọn wọ́n padà kọ́ra wọn ní Islam sì máa wo kàfá ìwọ ọmọ olówó ìwọ ọmọ ọwọ́ rẹ̀ ń pè a máa tapátá dìde olófẹ́fẹ́ ọmọ mínísítà wọ́n dààmú rẹ̀ wọ́n mọ ẹ̀dí ó fi bí tiẹ̀ ọmọ abúlé bí tiẹ̀ wá jẹ́jẹ́ àmọ́ wọ́n á lọ fẹ́ obìnrin lọ́kà máa dààmú ẹni nítorí lágbára ìtí ìyàwó Aisha rí nìyẹn ma takhtafi minni kìí fi ojú ẹ̀ pamọ́ fún mi fatajlisu bayna yadayya ìyàwó Aisha ojú òkú wájú mi ó wà comfortable lálá ìbójú wa tatahaddasu ma'i yóò bá mi sọ̀rọ̀ ṣe báyìí hatta jitu yawman ọwá díjọ́ kí mo wá lọ bá ìyàwó Aisha nígbàtí mo wá lọ bá yìí kìí ṣe kó fẹ́ bẹ̀ mí ṣe mo lọ bá ní zata yóò níjọ́ kan fakultu mo wá ní pé ud'u li bil baraka ya ummul mu'minin because ó rí ìyàwó Aisha bí kíni bí ìyá rẹ̀ ní ud'u li ṣàdúà fún mi bil baraka kọ́lọ̀ ń sàlékún orí fún mi kó multiply kíni orí mi ìyá Aisha wò báyìí irú àdúrà olóbẹ̀ ní ìlónìí ẹ̀bọ́n mi irú àdúrà olóò sọ yìí àgbàlagbà máa ń ronú dáadáa ni qalat wa ma dhak kí ló fà àdúrà yìí kí ló fà pé kí n ṣàdúrà fún ọ kó rí rẹ tún pọ̀ jù báyìí lọ kí ló fà á qultu a'taqani Allah Ọlọ́run ti sọ mí dọmọlúàbí o sẹ́ẹ̀mọ̀ títí ma wá ń bá tẹ́lẹ̀ ìṣesí kíní ìṣesí ẹrú àmọ́ ní ìsìn ó ti kíní ẹ ma wo àwọn ìyàwó ànábì tásí tẹ̀lé fi Ọlọ́run qala tabarakallahu lak Ọlọ́run fa albarka sí o wa arakhat ijaba duni instantly da nìkan bùbù jù bẹ́ẹ̀ ọ̀tọ́rójù mi má school of thought ni school of thought tó ń belief nìyẹn ìpé ẹrú lè ṣe kíní ó lè rojú yẹ́sọ̀ òun nìkan ó musalama náà sí kíní ó lọ síbẹ̀ àfá Sayyid Musayyab tóun náà lọ́nà padà step down wípé wọn ò sì dólé rí ẹ̀mọ́ àmọ́ ńgbà tó ti di pé school of thought mi yìí ẹni yìí ti dọmọ láàbí khalas kò gbọdọ̀ tó rójù mi mọ́ sẹ̀mí iná wà kíní wà pàánà lórí táàfà kan bá mistake lè school of thought ẹ̀ àìbú wọn ìgbìyànjú ti ẹnu àìgbọ́n mi kò mọ́ lérí kíní lérí àìmọ̀kan tí è bá ṣe masala tọ́rọ̀ sí kíní tó clear ń bẹ̀ ìyá Aisha bá ṣe kíní ó dá gàgá bojú falam ara ba'da dhalika al-yawm láti jọ náà ìrí ìyàwó Aisha ma ẹni tó kọ́ láti ń sálò àlá ẹni tí ma ń sí gbogbo ẹ̀ láfí ma ń sọ wípé náà ẹ̀kí yẹn sí sọ́lá afáàdì sí sọ́lá ní ló fi jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó pè wá lákìísí pẹ̀lú ẹ̀ pé an-nadharatul ula lak wa thaniya kíni alayk ìmá wo obìnrin lóbìnrin tí èso obìnrin rẹ tí èsí ìyàwó rẹ tí èsí àwọn ọmọ ẹ tí èsí àwọn iléwọ̀ náà ẹpa tí èsí àwọn ìyàwó rẹ tí èsí iléwọ̀ rẹ ìmá wo lákọ̀ọ́kọ́ olùwà ìmúsàmójúkò tó bá jíjẹ lẹ́ẹ̀kejì ìwù ni o wala yakhluwanna rajulun bi imra'a ọkùnrin ò sí ní máa wà pẹ̀lú obìnrin kan illa kana shaytanu thalithahuma ìsìnú jẹ́lẹ̀ kẹta wọn gbẹ̀yìn tẹ́ wà lọ́fíìsì ọbẹ̀ láti rí àwọn dókítọ̀ bóbin bá wá inú bọ̀ náà ń pè
inú clinic yín ẹ ṣílẹ̀kùn kalẹ̀ kò sí láì fi kí nọ́ọ̀sì wà pẹ̀lú yín nọ́ọ̀sì obìnrin nọ́ọ̀sì ọkùnrin ẹjọ́ wà ń bẹ̀ ma fi dáyàn lóhùn àmọ́ kò obìnrin nìkan lọ́wọ́ àwọ̀ wa tilẹ̀kùn bó ló ṣe fẹ́ rí dáadáa kan mú ní di privacy rọ kò sí privacy ìgbélé ìjọkọ̀ rẹ̀ wá pẹ̀lú ẹ̀ tó yẹ tó bá ti yé pé ẹlòmíràn pé ẹni tó fẹ́ dá lóhùn ọkùnrin jábò rẹ̀ tẹ̀lé lóbìnrin jí màmá rẹ̀ tẹ̀lé lóbìnrin bọ́ bá ráyè tí ẹ̀ àmọ́ á fi ìyàwó ẹ̀ kalẹ̀ kọmọ lọ bá àwọn èèyàn ó léwu náà lẹ́rí ẹ má sọ̀tẹ̀ ilé ìyàn wọn àwọn ilé ìyàn alágbàpò lè wọn obìnrin náà sí jálàbí àgbàpò ní wákì ẹ̀dàkẹ́ bá ń yẹ̀wò ó ti kọ́kọ́ sófò náà ẹ bá ń yẹ̀wò kí ló wá lọ́rọ̀ àkó jálàbí ẹ̀dàkùn ọmọ yìí ni ẹ̀dàkùn sí ìyàwó yìí ó dà bí ò ní dá ó dá kóbì máa lọ bí ọ̀dọ̀ àfà ẹ bá ń yẹ̀wò wọ́n bá ní béèrè mọ́sálásí báyìí ló wà á bá mọ́ mo sì dán lóhun ta gbagba náà ni ẹ̀dàkùn kí ló bá àwọn jẹ́ ẹlọ́lẹ́ ọmọ ìwọlé ẹlọ́lẹ́ wọn ni kí ló bá àwọn jẹ́ wọ́n béèrè gbangba ní ńlá lákàlà mọ́ dán lóhun ta náà ni àmọ́ àwọn wọlé ẹwà ń tò kalẹ̀ àgbákò ní o àgbákò ní ẹ dákun ẹjá ṣàkíyèsí wa ẹjá ṣàkíyèsí gbogbo àwọn táwọn ìyàwó wa máa ń lọ sọ́dọ̀ àwọn àfáà káàkiri ohun àwọn alásàlátù mélòó àsàlátù ilẹ̀ lómi ti kiri oyún àlèwà bá yín lé tí wọ́n náà sí ẹgbẹ́ ohun oyún yóò jọ ọmọ mi ìmáàmù alásàlátù ló jọ àwọn ọmọ bẹ́ẹ̀ gbá ọmọ yóò jọ mí o àsàlátù tí ìyàwó mi ń lọ àfáà tí ń kọ́ wọn bẹ̀ lọ́mọ yìí jọ ẹ dákun ṣàkíyèsí obìnrin ò nídìí àsàlátù kẹ́kẹ́ tàà sí wà mọ́sálásí yìí àsàlátù tó bìnrin nídìí náà nù kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní táwọn ṣe kàmọ́ ìdí sí fi dá kalẹ̀ nú wọ́n kọ ogun wọn kéwú ní gbogbo wọn pọ̀ bá ikú ti mú wọ́n kọ wọn kéwú ó sì tán náà nú àwọn ìyá ẹ̀ sì sọ yí pé ṣe kàmọ́ ìdí ọmọ ibi táwọn ti ń tọ́ ẹ̀kọ́ mi ékùn yẹn sì dẹ́nu omi lórí pé ìrọ̀wá wá bìbà yìí mọ́sálásí da ogun olóhun ó tán wọ́n sì lọ́nu ẹ dákun já ṣàkíyèsí èyí òun jẹ́ báwọn ibi tá fẹ́ lò ní pé ìyá wa ṣàṣíkẹ́ ni ọpa èrè ẹ̀ nítorí náà máa ṣíkẹ́ ni máa pa èrè ẹ̀ o ìwọ́tọ̀ wá ń dé rọ́bà sí irun tó ń dé attachment sí irun àrọ̀ aláwọ̀ ló ń ṣe ní o ẹ̀dàkùn sẹ́yìn gbọ́ mi ẹni tó dé attachment sí irun ọwá lóhun sálù àlá sómi dé ní irun ẹ̀ tó dé bí ẹ̀ ń ṣe é ní ibi attachment yẹn ló dé ẹni tó gbé wíǹgì ṣe rí tọ́lọ̀ ń parun ẹ̀dàkùn kí ló pa ṣe é ṣe ní ṣe ohun ẹ̀dàkùn ṣàkíyèsí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá sì ní máa ní tẹ́ máa fi àwọn ẹgbẹ́ yín sí náà pé sí mùsùlùmí ni ọ́ tó ń kírun báyìí attachment yìí ò kírun o because omi gbọ́dọ̀ sí kíni ẹ ń bá mọ̀ ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ àwọn obìnrin ẹgbẹ́ ara yín ẹ̀yin náà mọ̀ ṣàlàyé fún wọn ẹlẹ́gbẹ́ àwọ̀ wọ́n sọ mí di kí àmájọ sọ di kẹ̀kẹ́ ó pé pẹ̀lú ìfẹ́ náà ni sísá kíní mùsùlùmí ni yín tẹ́ ẹ̀ sí ń kírun yìí ọlọ́wọ́ àmì ò ní gbà nítorí pé ẹ̀sàlọ́lá dáadáa pẹ̀lú kíni wíìgì tẹ́ gbé sérí pẹ̀lú attachment Brazilian ilẹ̀ mọ́ gbé àbáàdí Brazilian gbogbo ẹ̀ ìmọ̀ ọmọ Nigerian kìíní rẹ̀ ẹ̀dàkùnjá sàkíyèsí o tí èyí sì jẹ́ nìyẹn ìta akọ́lẹ́kọ̀ọ́ ní kó bí máa ṣe kíni ìmọ̀ pa èrí gẹ́bẹ̀ náà ni bọ́ bá lo gbogbo makeup ní náà tásìkò òun tó òdí lẹ́ńsẹ̀ yìí wallahi ẹlòmí ò tí káṣí kò kí tọ̀ mọ́sàmọ̀dé kò káṣí yóò ní pé wọ́n bá délé lòun tó lọ sí àlò àlá nítorí kí ni bọ́n bá ti fi omi sí ojú gbogbo kí ní wọ́n sí kí ni subhanallah so lásán láti kó lè kó bí program yẹn so mọ̀ kó lè kú síbẹ̀ ọwá lọ́run láàrin nítorí èlò ta ló bí ọ kọ́dà yìí wá lórí kọ̀ọ̀bù ní ma ń dàgẹ́ bí àjẹ́ lójú tèmi wàláhì inú ọmọ bí àjẹ́ tó sì lójú rẹ̀ bó lọ sí wá rí wàláhì kọ́dà ìrú máa ń gbà ń bá rí wọn àjẹ́ ni àbẹ́rẹ́ yìí makeup kò ní fáìmá gbé normal skin rẹ̀ jáde ìwá ní ìrìnà ẹ̀nà tó wá ń gbé sílọ̀ tó ń dẹ́rù bá àwọn èèyàn tẹ́yìn sí jẹ́nu àbá ẹjá tó kàdé sí mi náà mas'ul uznayn akhbarana al-Haytham bin Ayyub at-Talaqani qala haddathana Abdul Aziz bin Muhammad qala haddathana Zayd bin Aslam an Ata' bin Yasar an Ibn Abbas qala ra'aytu Rasulullah sallallahu alayhi wa sallam tawaddaha faghasala yadayhi thumma tamadmada wastanshaqa min gharfatin wahida ونزل وجهه وغسل يديه مرة ومسح برأسه وأذنيه مرة
قال عبد العزيز وأخبرني من سمع ابن عجلان يقول في ذلك وغسل رجليه. نعم. أنا قلت رفع عيثم ومعيوب الطلقاني أو غمسي بنين الطلقاني بتسكين اللام. أن حدثنا عبد العزيز بن محمد حدثنا زيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس أنا أفا ابن عباس صباحي رأيت رسول الله مريد سيولون باش توضأ تنسي الولاء فغسل يديه النبي فوي ثم تمضمض لين بأن النبي سكني أجونون واستنشق النبي سفيمو من غرفة واحدة نبي وكتب بيناني ẹ̀kan sí wàgásàlá wajhahu ó sì fojú ẹ̀ wàgásàlá yadayhi ó sì fọwọ́ ẹ̀ marratan marra lẹ́ẹ̀kan ṣoṣo a máa sọ bó mi gbọdọ̀ sí kíni ó ti gbọdọ̀ kọ́fà gbogbo ẹ̀ o èyí tí ó bá kọ́fà rẹ̀ ó sì lẹ́ẹ̀mejì o bí ó bá tún kọ́fà lẹ́ẹ̀mejì ó sì lẹ́ẹ̀mélòó wọ́n ti ju mẹ́ta lọ o ó bá ti ju mẹ́ta lọ káàkùnmọ̀ tó dé bíbà yìí ẹlẹ́sẹ̀ ni ó farabalẹ̀ kó sàlọ̀lá dáadáa ni kò sẹ́ni tí máa ń sọ àlùwàlá àyàfi kí mọ́mìn ó farabalẹ̀ sàlùwàlá omi ó gbọ́dọ̀ débi tó yẹ kó dé àlùwàlá rẹ̀ ó tẹ̀ pẹ́jù ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú márùn-ún ti parí ó pẹ́jù nù ìṣẹ́jú mẹ́ta ó farabalẹ̀ sí náà wa masaha bi ra'sihi ànábì tún pa eré ẹ̀ wa udhnayhi ó pa eré àti tí ẹ̀ marratan lẹ́ẹ̀kan ṣoṣo ni ó pa eré ẹ̀ báyìí ó dá padà ó sì pa etí ẹ̀ bẹ́ẹ̀ marratan ẹ̀kan ló ṣe kìí ṣe kó mú mi fún etí ní ọ̀tọ̀. Qala Abdul Aziz afá Abdul Aziz wá sọ báyìí pé akhbarani man sami'a ibn Ajlan mú ẹni tó tún gbọ́ ọmọ ibn Ajlan yàtọ̀ sọ́dọ̀ ní tèmi ti gbọ́ tèmi sẹ́mọ̀ olóhùn gbọ́ tèmi látọ̀dọ̀ ta ni Zayd ibn Aslam ó ní pé ẹni tó gbọ́ látọ̀dọ̀ ibn Ajlan pé yaqulu fi dhalik wa ghasala rijlayhi ipe ànábì tún fọ ẹsẹ̀ sẹ́gẹ́tì in sọ fún wa yí pé àdísì tèmi òbí tèmi gbé dé níbi kíni ibi etí ni àmọ́yàn kan tún gbọ́ lọ́dọ̀ ẹlòmíì tó nípa níbi sí kíni ọfọ̀ ẹsẹ̀ ibi ta fẹ́ ló ń bẹ̀ ní pé ìyàn máa ń pa etí papọ̀ mọ́ kíni èrí ni ayé mú mi lọ́tọ̀ fún etí náà báàbù mas'il udhnayn ma'a ar-ras wà má àdísì ilé tó fẹ́ sàlàyé dáadáa ipi ìyàn máa ń pa etí ma'a ar-ras pẹ̀lú èrí ni o وما يستدل به على أنهما من الرأس. A sì mú evidence wá pé etí wà pẹ̀lú èrí ni. Etí ó wà pẹ̀lú kíni? Pẹ̀lú èrí ni. In títí rẹ̀ bá gbọ́ ló máa rò pẹ̀lú làákàyè rẹ̀. Ẹ gbọ́ mi? In tí rẹ̀ bá gbọ́ ló máa ṣe kíni? Ló máa rò pẹ̀lú làákàyè rẹ̀. Wallahu akhrajakum min butuni ummahatikum kíni? La ta'lamuna shay'an faja'ala lakum sam'a. Ọlọ́run ló mú ìjẹ́ láti inú ìyá yín ma kankan tẹ́lẹ̀ faja'ala lakumu sama ó fún yín ní etí lẹ́fì nímà lẹ́fì máa gbọ́ nǹkan náà àwọn dọ́kítọ́rì organs ọkọ̀ máa ń ṣiṣẹ́ lára ọmọ ẹbákọ́ bí kíni etí ni erí ni erí lẹ́fì máa rò papọ̀ mọ́kàn náà evidence rẹ̀ náà ife etí o ibi ló wà ibi erí ni kìí ṣe ibi ojú náà أخبرنا مجاهد بن موسى قال حدثنا عبد الله بن إدريس قال حدثنا ابن عجلان عن زيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس قال تودع رسول الله صلى الله عليه وسلم جماعة تبي أنا بيسأل على جوكا نعم فغرف غرفة أنا بيبومي سوا باي نعم فمد واستنشق وسفهمه نبيو كتبه يعني ثم غرف غرفة ó tún bù mí lẹ́yọ̀ kan bẹ́ẹ̀ فغسل وجهه ó fi fojú ẹnu ثم غرف غرفة ó tún bù mí فغسل يده ó fi ṣe kíni ó fọwọ́ ọ̀tún rẹ̀ náà ثم غرف غرفة ó tún bù mí فغسل يده اليسرى ó fi fọwọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ ثم مسح برأسه ó pa ìrí ẹ̀ وأذنيه àti tí ẹ̀ باطنهما ó pa inú ẹ̀ بالسباحتين بالسباحتين pẹ̀lú ọwọ́ tá a máa fi ṣe subhanallah tá ma fi fọ́lọ́un mọ́ ẹgbọ́n mi tàbá ń sàtáyá òun náà pè ní sàbáhà àtàyádù tó ń ṣe yẹn òun fi ń sàbáhà Ọlọ́run náà ni òun fi ń fọ́lọ́un mọ́ náà ni bí láwọ́ bá pè àwọn pè ní sàbábà ọwọ́ tá ma fi búyàn wó eléríbú ẹ
wọ́n ní bá rí sàbábà nù Islam wá change ẹ̀ má sọ lówó tá a mọ́ fi búyàn ọwọ́ tá a mọ́ sí kíni tá a mọ́ fi fọ́lọ́wọ́ bá ní sàbáhà ẹ̀fọ́ mi sàbábà Islam wá sọ ní kíni sàbáhà ọwọ́ tá a fi fọ́lọ́wọ́ mọ́ ó wá nípa náà sọ́lá sí kíni thumma masa bi ra'sihi wa udhnayhi Ànábì pa irí ẹ̀ àti tí ẹ̀ batinihima ó pa inú ẹ̀ bisabahatayn pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ tá a mọ́ fi fọ́lọ́wọ́ bá mọ́ wa dhahirihima ó wá pa ìta bí kíni bí ibrahim pẹ̀lú ìfábẹ̀lá pẹ̀lú bọ́ nígbè àtàǹpapò ìfábẹ̀lá lè táwà ń pè ní kíni sàbáhà ibrahim ní kíni àtàǹpapò ló fi sí kíni ní fi ń fọ̀ ẹ̀tún wẹ̀ ẹ̀kọ́ nù ẹ̀kọ́ kan agbọ́gẹ́ ẹ̀sì bẹ̀ sí lásán ó tì wọ́ báyìí ó wá sí kíni ó wá sí báyìí náà thumma gharafa gharfatan lẹ́yìn ìgbà náà Ànábì tún bu omi sọ́rọ̀ ìtọwọ́ ó fọ ẹsẹ̀ ọ̀tún thumma gharafa ó tún gharfatan bu omi lẹ́ẹ̀kan sí faghasala rijlahu al-yusra ó fọwọ́ kíni òsì so tí mí a bá lo gbọ́nà ń pè táàbù kò sí láì fi ń bẹ́ àmọ́ kí yẹn ṣàkíyèsí kí yẹn má lo omi àṣejù bọ́ọ̀ bá ti ń lo máa tí bọ́ọ̀ bá ti ń lo máa tí ọkọ̀ sí kíni kò lò rẹ̀ àwọn bá sílẹ̀ yà ó lò pèlì kan lérí àlọ́lá tó ti bá wọn tó sì jẹ́ ní ẹ̀ náà akhbarana Qutayba àdísì mi tún rí nípa ipé etí ó wà lára kíni èrí ni àdísì mi náà tún rí náà akhbarana Qutayba wa àbá Qutayba sọ báyìí fún wa Utba àti Utba mọ Abdullah عن مالك látọ̀dọ̀ Malik عن زيد بن أسلم látọ̀dọ̀ Zayd ọmọ Aslam عن عطاء بن يسير látọ̀dọ̀ Abu Yasar náà عن عبد الله الصنابحي látọ̀dọ̀ Abu Abdullah Sunabihi نعم أن رسول الله صلى الله gẹ́gẹ́ bí kò عليه sẹ́ni jẹ́ Abdullah وسلم Sunabihi Abu Abdullah Sunabihi ni Imam Malik mistake ẹ̀dì mọ́ àtọ́ ni àwọn olùmí tí wọ́n gbà wá wọn dárúkọ kíni wọn dákọ Abdullah Sunabihi kí náà pé Abu Abdullah ara wọn mẹ́ta míì àwọn òdákọ̀ Abdullah Abu náà pé Abu Abdullah ni náà قال إذا تودع العبد àwọn Ànábì sọ báyìí pé tẹ́rú bá sí àlùwàlá tẹ́rù mùmíní bá sí àlùwàlá ẹ̀dàkẹjá gbádìí sí dáadáa o قال إذا تودع العبد المؤمن tí mùmíní bá sí àlùwàlá فتمضمض tó bá ti yọnu nù pẹ́rẹ́ خرجت الخطايا àwọn àṣìṣe ó máa jáde من فيه látẹnu ẹ̀ فإذا ẹ̀gbọ́n mi ọ̀sàrà láì gbogbo àwọn ẹnu tó ti fi sọ̀sọ́kúsọ tó ti wú fi jẹjẹkújẹ ọwọ́ mi ọba ti sàrà láì yóò máa sí kíni yóò máa jáde lẹ́nu ẹ̀ ni làwọn ẹni Ọlọ́run fi máa láìka máa sàlọ́lá gbogbo ìgbà táà ká tó fẹ́sẹ̀ nù àmọ́ tá ti fẹ́ nù yìí sọ ẹjá sálù àlá ẹ̀gbọ́n mi ó dá kí ẹ̀mọ̀ wà lérí àlọ́ àlá bọ́ bá rọrùn ní o kìí sí nàmbà túláṣì o nínú ọ̀nà gbà ẹni tí ṣètọ́nù bá ń dà láàmú àbí tálìjẹ̀nú bá ń dà láàmú àbí tásàsí bá ń dà láàmú kó máa sàlọ́lá gbogbo ìgbà ìmọ̀ wíkì ẹni because ìmọ́lẹ̀ Ọlọ́run ọba làlọ́ àlá ìkún Ọlọ́run ọba làlọ́ àlá Ànábì ń sọ yìí náà فإذا استنثر tọ́bá tún fi mú خرجت الخطايا من أنفه àwọn àṣìṣe tún jáde láti ibi imú ẹ̀ bẹ́ẹ̀ فإذا غسل وجهه lẹ́yìn ìgbà náà tọ́bá tún fojú ẹnu خرجت الخطايا من àwọn وجهه ẹ̀ṣẹ̀ẹ̀ṣẹ̀ tó tún fojú wò ló tún jáde حتى تخرج من تحت أصفار عينيه ojú àrùn ẹ̀ṣẹ̀ yóò máa wá jáde láti fi kíni pèlèpèlè ojú yìí àwọn ẹ̀ṣẹ̀ máa wá jáde bẹ́ẹ̀ yóò máa jáde bí kò mẹ́ náà فإذا غسل يديه bí a bá tún fọwọ́ ẹ̀ خرجت الخطايا من يديه tí a bá tún fọwọ́ ẹ̀ ẹ̀ṣẹ̀ ó tún jáde látara ọwọ́ yàn حتى تخرج من تحت أظفار يديه tí àwọn ẹ̀ṣẹ̀ fi máa wá jáde láti abí ìkànnà yìí kí sì máa jáde nù tí a máa ń ṣe àlùwàlá ló fi jẹ́ pàdé àwọn sálà ní pé tí omi bá ń bẹ níwájú léèyàn kan nù yín omi tí ń sàn báyìí swimming pool ká mú bẹ́ẹ̀ sáńpù ọwọ́ wájú léèyàn ìyẹn wọ́n ń wẹ̀ ní omi wájú swimming pool ilẹ̀ márùn-ún lójúmọ́ ọkànlù wẹ̀ ó tún di ọ̀sán ó tún kànlù ó tún wẹ̀ ó tún di ní 4 o'clock ó tún kànlù ó tún wẹ̀ mọ́gàrùn-ún náà ó tún kànlù ní omi ó tún wẹ̀ ìṣáì náà ó tún kànlù kó tó lọ sún ó tún wẹ̀ hal yabqa min daranihi shay tí dọ̀tí kan tó sẹ́kù lára ẹ̀ ẹni ò lè sẹ́kù ànẹ́bì tínú wákàtí máa ń ṣe dínú àtàlọ́lá tàà ń ṣe mo bẹ́ẹ̀ gẹ́ ti mi àlọ́lá tó máa ń fọ ẹ̀ṣẹ̀ before kíyàn tó kírun gan oh ẹ̀gbọ́n mi àǹfààní táyé Islam nù ẹ̀wà àlọ́lá ń tẹ̀ wá sú mi jẹ́ àmọ́ asálẹ̀ mẹ́wàá ẹ̀ṣẹ̀ ló ń fọ́ dànù
kódà bí a bá ṣe àlùwàlá kó tó sùn àwọn màláíkà sì máa fi wọ́n máa tọrọ àforíjì fún àdíṣẹ́ ọlọ́láfíà ni ó tó bá lè máa ṣe àlùwàlá kó tó sùn lọ yàgbẹ́ dáadáa ó sì tọ̀ dáadáa kọ́ wà lè máa ìtì sún ẹlòmíì bá dín sùn lọ́dẹ̀ lójú tó sún sàlọ́lá yẹn dáadáa tó bá fi sùn àwọn màláíkà máa tọrọ àforíjì fún ọ ni tó fi jí àdíṣẹ́ ọlọ́láfíà ni bí yàn bá sì kú sójú oorun rẹ̀ àdíṣì kan gbé wá nǹkan tí màdárájà rẹ̀ ni wọ́n sọ pé ẹni yìí Olúwa foríjìn yányán nǹkan màdárájà eléyìn àmì tó dá mi lójú bọ́ bá fi lè ìsàlọ́ tó fi sùn ọwọ́ mi àwọn màláíkà máa tọrọ àforíjì fún is ordinary yẹn àdúrà màláíkà gbà Ọlọ́run ti yọ́nú sí ọrùn lẹ́yìn ìgbà náà ìsọ́lọ́wọ́ wà pẹ̀lú ẹ bí kan bá kọjá ní ipá nù ẹ lásán yóò jábọ́ ni àǹfààní sísú náà nù ọ ní ìdíkọ́ mọ́ fi oúnjẹ kan kọ́lé àbọ̀ wá ń fi ibò náà pé ìwó mùsùlùmí tọ́lọ̀ fọ́n góòdì ordinary àlùwàlá náà àti gbálẹ̀ àwọn tí ó sọ̀rọ̀ tẹ́ ń wájí àwọn àṣírí yẹn tó nídi wálẹ̀ àṣírí nù àbáwọ̀ gẹ́ni náà àbáǹzó فإذا مسح برأسه bí a bá wá pa eré ẹ̀ خرجت الخطايا من رأسه àwọn àṣírí tó jáde láti ibi eré ẹ̀ ẹ̀kára yẹ́ tó kà tọ́yá mi kíni من رأسه àwọn àṣírí tó mọ jáde láti ibi eré ẹ̀ ìròkúrò tó ti ń lò gbogbo ẹ̀rọ tó ti fi eré ẹ̀ rò lọ bẹ́ẹ̀ gbọmọ̀ yìí ń ṣe gínìkan gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yóò jáde láti rí ẹ̀ bẹ́ẹ̀ حتى تخرج من أذنيه táwọn ẹ̀ṣẹ̀ tó máa fi wá jáde níbi etí rẹ̀ a jẹ́ pé etí inú ara kí ló wá eré ni yóò wá jáde látara etí rẹ̀ báyìí jáde because ibi tí ẹ̀ṣẹ̀ ti ń wọ agbárí yẹn tí yẹn bá gbọ́ ni in tí etí bá gbọ́ kẹ́nu má lè sí gíní ó má lè sọ kò lè possible ń gbọ́ báyìí etí ò ní gbọ́ yóò jìnì ààrẹ ní wà ló ti máa ṣẹlẹ̀ etí òun náà ni gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n máa sí kíní ni wọ́n máa gbà jáde náà فإذا غسل رجليه tọ́lá tó wá fẹsẹ̀ خرجت الخطايا من رجليه gbogbo àwọn èsì ó tún jáde látara ẹsẹ̀ náà حتى تخرج من تحت أظفار رجليه táwọn èsì ó fi máa wá jáde látara ìkànnà báyìí ìkànnà ẹsẹ̀ ó máa jáde àwa rí ojú ò lè rí sí wọ́n náà di gbogbo fáírọ́ọ̀sì ni à ń fi Microsoft install sẹ́sẹ̀ sáàrẹ̀ kan lọ́dọ̀ ní tẹ́ fi dáama ojú ti lákàyọ̀ mi èèyàn lọ tọ́lọ́run ni Ọlọ́run ní wọ́n Ọlọ́run ló máa ẹ̀bọ́n mi yìí tí ò lè fojú rí nù ìdùnnú náà tí wọ́n náà lè rí ìdùnnú inú mi sì ń dùn báyìí mo fíìlì ìdùnnú báyìí ó lè rí gẹ́bẹ̀ náà lẹ́ẹ̀sẹ̀ ò lè rí ẹlòmí náà sì máa ń mọ̀ ìgbà sẹ́gbà tí mo sàrátàn ara mi sì sí kẹ́ni ó sì balẹ̀ wà wọ́n náà máa wò ń jọta rẹ̀ bọ́ wà gbádùn wọ́n á mọ̀ sí sàrátàn ara mi sì balẹ̀ Ọlọ́run tú ọ lẹ́nu bí ẹsẹ̀ nù bí a gbájúmọ̀ tọ́lọ́wọ́n ọba alā bi dhikrillah tatma'innul qulūb ìmọ̀ náà tí Ọlọ́run ọba ìmọ̀ ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba ọkàn yóò máa balẹ̀ ni lórí jẹ́ ìjòkó báyìí alẹ́ tó bá lámpa tension tó bá ní bọ̀ rẹ̀ ń pè invention àbí ilẹ̀ ń pè depression àbó ní anxiety máa wá sí ìjòkó inú rí ó máa dùn ọ̀rọ̀ Ọlọ́run ló ń gbọ́ intẹ́mi nídìí ní kọ́ mọ́ gbọ́ Ọlọ́run ẹ̀bọ́n mi because ẹ̀mí èsì ilé ayé yìí ar-ruhu min Allah yasalunaka ani ruh kullu ruhu kíni min amrillah ọ̀rọ̀ aríbọ́dì ilẹ̀ ló ní ilẹ̀ náà ti mú àmẹ́mì àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá tọ́ ọba wá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba lẹ́mí rẹ̀ fífọ́ sí kíni yóò yí máa yè ó wà bá ń gbọ́ orin kò ní yé bọ́ bá gbọ́ ti wá gbọ́ni náà ní ti gbádùn ara mi mọ̀ gbọ́rọ̀ Ọlọ́run ọba látòní lọ ọkàn yóò máa balẹ̀ wọ́n máa rí àwọn ọmọ Amẹ́ríkà ìdí tí wọ́n pé wọ́n fẹ́ mélòmí sí Islam àwọn tó ń gbọ́ náà gbé wọ́n ti catch up lákan wo báyìí ní sùsùn pé ẹ̀yìn ẹ̀ ń ronú wọ́n sì lọ gbé Kùránì sí létí nìyẹn yóò máa gbọ́ pé ara òun sì calm kọ́lá mi ó dojú bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni irú ọ̀rọ̀ owó rẹ̀ Kùránì òun feel relief o Kùránì nìyẹn ọ̀rọ̀ Ọlọ́run ó sì bára mímú I want to know about it more díẹ̀ yóò sì gbà Ìsìlámù láláìdàmú wọ́n náà nídìí ọ̀rọ̀ Kùránì ní olùsí gbọ́ Kùránì gbẹ̀yìn káàsí ń ka Kùránì àgbọ̀dọ̀ mọ́ gbọ́ Kùránì ẹlòmí ọmọ ẹgbọ́n mi ẹlòmí kan máa ń ka Kùránì lásán ni no tó o ṣe ń ka yẹn ìwọ́n náà máa ṣe kí ni wọ́n gbọ́ náà fi ní ọmọ wá kírun jàmá ọgbọ̀ lẹ́yìn mọ́mú wa idha quri'a al-Qur'an kí ni fastami'u lahu ẹgbọ́ mọ́mọ́ ẹgbọ́ ń ka àrẹ́bì gan máa sọ pé wa ana uhibbu an asma'ahu min ghayri èmi náà nífẹ̀ẹ́ kí n máa gbọ́ látọ̀dọ̀ ẹlòmí
àmọ́ kàwá jòkó ọkà wọn ká Kùránì lásán náà ìbádà kan náà tún bẹ tó tún máa gbádùn àtọ̀ sí kíkà tí wọ́n ń ká òní kò tún máa gbọ́ lọ́dọ̀ ẹlòmí Ànábì máa ń ṣe sallallahu alayhi wa sallam. Na'am. Thumma kana mashyuhu ila al-masjid wa salatuhu nafilatan lahu. Ọ̀rọ̀ ti parí ìgbà tí gbogbo ẹ̀ṣẹ̀ ti jáde tán kí ló kù mọ́ ìmáàmì lọ sí mọ́sálásí náfílà ló kù ìkírun rẹ̀ náfílà ni àlékún ni Ọlọ́run ti kọ́kọ́ fèrí jì ọ̀nà kò tó kírun àlékún ló tún fẹ́ ṣe kíni ó tún fẹ́ gbà nínú nǹkan tá nínú ìsìláàmù nù pé pọ́ ọba ti lọ ọba ti ṣe báyìí ládá báyìí ló gbà inú ẹ̀sìn wọn ló lè gbé ajá rí kò sẹ́sìn wọn ẹ̀sìn tí wọ́n ní tí wọ́n bá lọ́rùn ẹ̀gbọ́n mi wọn àwọn ibi dán lọ àlìjẹ́nà tó ṣe rírè àlìjẹ́nà báyìí ń bá ṣe báyìí àlìjẹ́nà báyìí ni ó ṣe ẹ ń bá gbààwẹ̀ yóò gba ilẹ̀kùn báyìí wọlé ẹ má yọ sàká ibáyìí ló gbà wọlé Ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa ní Kùránì Ànábì ti ṣàlàyé ẹ̀ kò sẹ́sìn tó ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ nínú nǹkan tó fi mẹ́gbà ní ìsìláàmù yìí wọ́n gbọ́dọ̀ gbájúmọ́ ń gbọ́dọ̀ fi ṣeré bọ́bọ́ wà ní sàárè tó tún bá rè ó ṣàlàyé gbogbo ẹ̀ bọ́ọ̀bá ṣe báyìí mọ́ ládá báyìí ló gbà mọ́ ṣàlàyé ẹ̀ bọ́ọ̀bá sálámà mọ́sálásí tó jòkó mọ́sálásí láyé tó ti kírun tó dìde kó mẹ́ àwọn màláíkà máa fẹ́rí jì hàn wọ́n máa tọrọ àdúrà fún ọ láti máa sọ pé bá sálámà yóò sì bọ́ sẹ́yìn olùsí ààrẹ o jòkó díẹ̀ káwọn màláíkà ṣàdúrà fún ọ 10 minutes 5 minutes ó kéré jù nù wọ́n gbàdúrà màláíkà sára àmọ́ kà á sálámà yìí dé ó sì wá bọ́ sẹ́yìn àbọ̀ sálámà bẹ́ẹ̀ ó sì lọ yẹn náfílà ọ̀n sọ́tẹ́jì ààrẹ nù gbogbo ẹ̀kọ́ tí Islam kọ́ wa rẹ̀ náà thumma kana mashiyu ila al-masjid ìmáàrin lọ sí mọ́sálásí wa salatuhu àti ìmá kírun rẹ̀ nafilatan lahu àǹfààní ló jẹ tún yóò tún jáde kó fún ló fi jẹ́ wípé ìmá sàlọ̀wàlá láti lé ọlọ́lájú pé kíyàn wá sàlọ̀wàlá mọ́sálásí lọ ẹni tó wá sàlọ̀wàlá mọ́sálásí ó ti sọ́ọ̀tì àwọn orí kan kí ló kọ́ sọ́ọ̀tì ní orí ní pé só tó sí ń bọ̀ àwọn mọ́sálásí hùn àdíṣẹ́ lọ́láfíà ní ẹsẹ̀ ọ̀tún wọ́n fi máa gbé ọgá ni ẹsẹ̀ òsì tó bá ti sàrọ̀lá wọ́n fi máa pa kíni wọ́n fi máa pa ìṣẹ́ rẹ́ ni àdíṣẹ́ lọ́láfíà ní ẹni tí ọwá sàrọ̀lá pé mọ́sálásí ti wá sàrọ̀lá ó fi bọ́ mọ́ lọ́wọ́ ó ní ládà àwọn olóòtọ́ o àmọ́ ó ti sọ kíni àwọn bónọ́ọ̀sì kan àríàsì àbí ilẹ̀ mọ́gbé àbálí àwọn àríàsì kan ti bọ́ lọ́wọ́ ó dá púpọ̀ kíyàn máa sàrọ̀ láti lé ọwá sólọ́ náà ọ sàrọ̀ lá mọ́sálásí kò sí láì fi mẹ́ ẹ̀dàkọjá sàkíyèsí gbogbo súnà ilẹ̀ ká máa because ìmọ̀ sí gbogbo súnà yìí ni yóò fi máa rí orí gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba ìmọ̀ sí súnà yìí ni protection fi máa wà ẹni tó sàrọ̀ láti ilé tí fi ń bọ̀ wá bẹ́ èso lè kó sí lápára ńláka ibẹ̀ because ó ti protect rẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba pẹ̀lú àlọ́lá àmẹ́rin tí kan bọ̀ wá ní òsàrọ̀ láwá ní wọ́n lájẹ́ sí wọ́n sàrọ̀ lá ìsáibárùn yìí tí ó máa ronú ọkàn rẹ̀ tó lè balẹ̀ ẹ̀bọ́n mi yóò tó bí ìṣẹ́jú kan rẹ̀ ẹmọ̀ tí wá bá báyìí yóò ṣe àwọn ẹ̀sìnkú oúnjẹ bí irun ọ̀dá ọgbọ́ yùgbò súnà báyìí yá sí kíni ẹja mójútó wallahu ta'ala a'lam jágàdé sí ká stop mẹ́ta ní ọjá ayá ẹ̀ka باب المسي على الإمامة. نعم. أخبرنا الحسين بن منصور قال حدثنا أبو معاوية حدثنا الأعمش وأنبأنا الحسين بن منصور قال حدثنا عبد الله بن نمير قال حدثنا الأعمش عن الحكم عن عبد الرحمن بن أبي ليلى عن كعب بن أجرة عن بلال قال رأيت النبي صلى الله عليه وسلم يمسح على الخفيه والخمار. إمام قال لواني ينسل لبا كين وقلوان لا في سون باي كين كوتي in short ọ̀nà mẹ́ta la ma fa pín sí àwọn kan ní pé èyàn ò lè pàláwà ní ọ̀ntí tí yàn kọ́kọ́ sálò àlánà kí yàn tó lè pa school of thought kanu mẹ́rin gan ni àmì mẹ́ta mo fẹ́ darí ẹ̀ sí ẹ lè pàláwà ní yíò àyíkó sí kíni kò sálò àlánà kò tó lè sí kíni kò tó lè pa àwọn kan ní pé ó lè pa pẹ̀lú kó sì kíni ó pa ó sì pa kíni ó pa ìrí wájú báyìí mọ́ àmọ́ irú láwà níbẹ̀ ọgbọ̀dẹ̀ yẹ láwà ní tó sì kíni tó fòdì mọ́rùn rẹ̀ tí ó difficult láti kíni láti bọ́ àwọn akẹ́lẹ́mì kò tẹ́ nídìí ẹ lè pa lálọ́ àlàyé láláìmọ́ sí kíni láláìmọ́ ti sàlọ̀ àlá tẹ́lẹ̀ ọ̀nà mẹ́ta táwọn afá pín sí ni ẹ̀ wọ́n sì mádìsì wá fún ẹ̀bọ́n mi
àmì tí fi ń tẹ̀sùn wọn ni pé sàlùwàlá kò tó pa láwàní rẹ̀ tó bá sára tó ṣe wáwí láwàní ó wá sí kíni ó pa láwàní rẹ̀ ó wá pa kíni wájú díẹ̀ mímbábì kíni ihtiyat mímbábì kí mo pé ihtiyat bá ẹja sí tí ń bá pa láláì sàlùwàlá tí ń bá sì wá pa tí mo sàlùwàlá só ọ́lá ìfí ni ẹ̀yẹn pé tí ó fi mọ́kàn balẹ̀ àdísì láwákà yìí náà bismillah aláfàwà káàbùn ọjọ́ alátọ́dàfàwà Bilal ó ní pé ra'aytu nabiyya aláwọ̀rá nabi yamsahu ala al-khuffayn wọ́n ń pa kúfì méjèèjì bàtà kúfì wọ́n ṣe kí ni wọ́n ń pa wal khimar àti láwàní ẹlòmí ò ti pé àti ìbòrí náà láwàní ni ìtumọ̀ khimaru mi báyìí kí ni láwàní tí wọ́n fi ń bo erí náà fi ń pè ọtí ní khamur ìmọ̀ ń bo làákàyè ẹ̀wọ́n mi wahjurul khamurata in kunta fata kayfa yas'a fil jununi man aqal ìyẹn mọ́ jìnà sọtí ni because ọtí mọ́ ń bo làákàyè in tí ó dáa yóò yípo dáa àfáwà kanú Sheikh Salama al-Ahmadi àmọ́ wọn tí ẹ àwọn ìmọ́mú Sheikh Salama al-Ahmadi àbá ní usulu fikir Salamatul Ahmadi ìgbà tí ń kọ́ wá ń kínú àbáyẹ ti dàgbà wọ́n ti fẹ́ kọ́ àwọn ìmọ́mú náà because ọdún kejì ló lọ rí táyà gbà táwà dé Saudi ọdún tàdéhùn náà ni ó di tọ́sí mustawa ẹlẹ́kejì sí lọ rí táyà bàbá yẹn wá ń sọ wípé èèyàn kan mú ọtí lùkẹ̀ ó ṣe wá mú ọtí sábà ìdé ọwà lọ sí kọ́tà ọwà bò mẹ́gbẹ́ ọlọ́run adúpẹ́ fọ́ tó ronú fún aláàdì sánmọ́ ni wọ́n ń dá mi kọ́tà táwọn ẹ̀jì tọ̀ sí wọ́n ń dà sáré ó ti kọ́fà àkáyẹ̀ nìyẹn lẹ́lòmí ò lè fi kọ̀yàwó ẹ̀ nígbà tó bá mọ títán onímọ̀ ìmí ń bá omi ẹ̀sùn kọ mọ̀ gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ ìyá lọ mú ọtí gbogbo àwọn kálukú àjánu àbí ìrìnà ń já káàkiri wọ́n sọ fún yín wọ́n yí mọ̀ dádúgbò kẹfà àpòlà ilé ìṣẹ́ wá ń ju lálọ́rùn kalẹ̀ báyìí dókítà ẹ̀gbọ́n tí wọ́n kínú ọtí wọ́n sì wọ́n ń ta káàkiri àwọn àdúgbò àmọ́ kò dádúgbò tí wà yìí àwọ́ aládúgbò wà yìí alhamdulillah sápá gílẹ̀ máa ń pè sẹ́pẹ́ àjámú gbogbo ilé ọtí ni Chelsea gbogbo ilé ọtí ni kọ́lẹ̀ yìí tán fi ń kú wọn tó sì kan náà ń ta àgbò káàkiri gbogbo àwọn alágbó yẹn wallahi ó ní kẹmọ́ sí wà sí fún wọn o gbà ìtẹ́rin fi ń kí àgbò yìí kílẹ̀ fi ń kí sómi lásán àbí nǹkan míì ibi tá a ti lọ ní wípé khimar in ti ma ń cover nǹkan ni àmọ́ in tí wọ́n gbà lórí mi báyìí mẹ́kẹ́ ni ìmáàmà láwàní ni o because yóò difficult láti tú Islam ò sì fẹ́ nira fún wa pé wọ́n sáà lọ́wọ́ ìṣẹ̀mọ́ wa tún tú láwàní ó yẹ tún wá wí àwọn tí mọ́ afábìlá lọ́wọ́ ní pé ra'aytu nabiyya àwọn ará nàbí yamsa ala al-khuffayn ń pa kúfì méjèèjì wal khimar àti kíni àti láwàní ẹ̀ kòmìnà wà gbé gbàtà náà bí jẹ páàkì márùn ìmìnà lè máa páàkì márùn mírọ̀ ò ọpa ilé ẹni o ìyàwó àìsà sí kíni pa ilé ni o kìmárù yẹn máa ó easy gẹ́gẹ́ ti báyìí ní ìsìn ọ́sàrà ló sàlàyé dáwọn obìnrin wà ní alọ́gbọ́ta tí ń ṣe tó ti náà أخبرنا الحسين بن عبد الرحمن الجرجراني جرجراهي عن طلق بن ضناب قال حدثنا زاهدة وحفص بن غياث عن الأعمش عن الحكم عن عبد الرحمن بن أبي ليلى عن البراء ابن العازب عن بلال قال رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على الخفين. نعم حديثي أني لا طائف كان لا طائف توني كوي صحابي نمبر حديث هذا تاني صحابي ولا وكو بن أسلم no براء بن عازب صحابي النبي ni ètò wa gba tó dota ni Bilal ó dínkù ká bá gba mo lọ́dọ̀ àfáà kò sí tó bá di ńbẹ̀ àwọn lásìkò sí ọgbẹ́ yo ye kan tó ko an kéwú mọ́ bí tí mo kéwú dé yìí tó tẹ́lẹ̀ aṣíwájú ń tọ́ anybody mọ́ aláìmọ̀kan ní ẹ̀nà fi máa ń pàṣẹ fàtíwá kalẹ̀ tí ó jẹ́ pé àti mú Ramadan náà yìí tí lábẹ́rẹ̀ àìmọ̀kan ní mo sọ gẹ́nà bá bá ti ráwọn àfá opportunity ní àtún gráàpù ní
ọ̀pàdé Sheikh Ajia ní bí lálọ́ mo ti tó gé ní bí àwọn mi wọ́n ti sáyé gé ní lára wọn ó táàpù pàápàá ni ó ṣe nínú update tó bá sì gé ní kó sáyé gé ní àmọ́ wọ́n ti wá jòkó pé èmi ní vice chancellor àbí èmi ní final kìíní kan aláìmọ̀kan ni ó ṣe Suleiman rèé wọ́n ti ń kó ọ̀rọ̀ bí ọdún kan ní ìsìn wọn gbé ìjọba bá fi lè gbé kọ́jọ̀ tí jù sí wọn wọ́n dá mi lóhùn pàápàá ìyẹn táàpù àmọ́ wọ́n bá ti rí rẹ̀ pé final say àìmọ̀kan ni sàábí ànábì rẹ̀ bàwọ́ bùn azim nínú àwọn sàábí láńlá ni tó láwọn àdíjì tó gbà wọ́n tó sáǹfà tó sàálì ó mẹ́ láǹfààní ní tó wọ́n gbà àdíjì tó tàní látọ̀dọ̀ Bilal ẹrú ni Bilal wọ́n sọdọ̀ ọmọ ọlọ́bí dúdú lòun àmọ́ kò wọlé yun ó sáǹfààní lárẹ̀ àwọn ní pé ẹ̀yàn ọmọ tẹ́ mìíràn ilẹ̀ ń kọ́ rẹ̀ ti wá ìran òde Islamu mo sọ̀rọ̀ kan àní kò ní sí IDP wájú òmìnira kìámà bí àwọn ọmọ Ọlọ́rin ni wá fàlá àǹsábà bẹ́yìn náà yọ́mọ ibi wà láì tẹ̀sàárùn nínú mọ̀lẹ́bí kankan kọ́dà nínú kọ́ntrí tó wájú òmìnira kìámà kò sí mọ̀lẹ́bí kankan kò sí ìlú kankan ọ̀kúlù àti yawmal qiyamati kíní fárìdà ọkàlùkú ní ọwà tí ẹ̀ bàbá ti wá kọ̀rẹ́ ti ẹgbẹ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ń kọ̀rẹ́ ti àwọn ọmọ ilẹ̀ wẹ́ẹ̀sì nídìí ẹ̀ òdúdú lẹ́ẹ̀ká gráàpù sàábí ànábì rẹ̀ àfà ńláńlá gan lòun lọ́tọ̀ ìtú wọ́n ń sáàfà látọ̀ ọ̀rọ̀ ta ni Bilal kọ̀ wá kún fi pamọ́ sẹ́gbẹ́ lórí ìfipá pé ànábì máa ń ṣe báyìí ẹ̀gbọ́mí kò fi pamọ́ ó tún sọ pé ọ̀dọ̀ Bilal ni mo ti gbọ́ ìmọ̀ yìí ìmọ̀ fi ìmọ̀ ti sọ́dọ̀ ẹni tí yẹn ti sàǹfàní ẹ̀ báraka ni o albarka ni o nisbatul ilmi ila ahlihi baraka fi mọ̀ ti sọ́dọ̀ ẹni tó ti gé ní ẹgbẹ́ ọ̀dọ̀ lágbáyé mo ti táàpù eléyìí ọ̀dọ̀ lágbáyé mo ti mẹ́lẹ́yìí albarka ni ó jẹ fún mọ̀ rẹ̀ kò ní parẹ́ àmọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ìní sọ tíra yìí fún yín ẹ̀rẹ́ lọ wà ìní jẹ́ rí tíra yìí kí lè léyìí o ní ṣe bí tíra lágbé síwájú yìí gbogbo tíra rẹ̀ ní sí mọ́ akọ́fà rẹ̀ naam mọ́mọ́ àyáwó a pass message ni naam a ní bàrọ̀ ọ̀bùn azim ọláwọn rí Bilal wá sọ báyìí pé ra'aytu Rasulullah òun rí ànábì yamsaw ala al-khuffayn ìmọ̀ ń pàkí ni kú fi rẹ̀ méjèèjì naam akhbarana Annad bin Sirri naam عن وكيع عن شعبة عن الحكم عن عبد الرحمن بن أبي ليلى نعم عن بلال قال رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على الخمار nítorí àsìkò a gbé fàdísì mo fẹ́ já sọ nípa Abdurrahman Abi Layla àmọ́ insha Allah ńjọ́ mi a padà sọ pẹ̀ dáadáa nínú àwọn àfáà tábì yìí ni tó jáfà aládìsì kọ́dá ó ní tí àdìsì ẹwé insha Allah a padà sọ alátọ́dọ̀ àfáà Bilal ani pé ra'aytu Rasulullah aláwọn rí òjíṣẹ́ Ọlọ́run bá yamsaw ala al-khimar anábì ma ń pàláwà ní wal khuffayn àti kíni ó fi méjèèjì insha Allah a padà tó sàlàyé nípa ọ̀nà gbáwó láti ma ń pa láwà ní àbí Allah subhanahu wa ta'ala ìta gbọ́yì ọlọ́jú sí wá ní àǹfààní question àkọ́kọ́ ká tó gba question ti tiwa èjì ń béèrè question báyìí kí ni ìdájọ́ tó wà fún etí pípa yìngbé báhùn kí ni ìdájọ́ tó wà fún etí pípa àbí ọ̀nà gbóò láti ń pa etí àtàrà kí ló wà naam Abdulhamid barakallahu fik ya abba barakallahu fik inshallah tayyib ìwé ẹlẹ́kejì kí ni ẹ̀rí ipò obìnrin náà gbọdọ̀ pa eré ẹ̀ kí ni ẹ̀rí ipò obìnrin náà gbọdọ̀ pa eré ẹ̀ kí ni ẹ̀rí ipò obìnrin lè pa eré ẹ̀ òun náà lè pa eré ẹ̀ báyìí kí ni ẹ̀rí àwọn ojú tuntun àwọn ojú tuntun ni àrójú tuntun àwọn ojú tó ti wà kọ́sọ́mà ni ẹ̀yà ìyá yìí Naam. Naam? Láti ẹ̀ka. Sọ̀rọ̀, àwọn bàbá fún. Náà, kí ni ẹ̀rí? Ọya, Omar. Wọ́n pa ẹ̀rí, tánà pa fún, tánà fi kọ́. Sàlẹ̀ ọ̀fẹ́ gbà tán
Salim ya barakallahu fi ẹ̀yà máa tẹ̀lé wa ní tá a bá ń sọ ògbẹ́rẹ̀ lásán. Naam, obìnrin tó fẹ́ wẹ̀ jẹ́nàbà bóòdù yìí sí pẹ̀lú rẹ̀ ó yẹ káwọn obìnrin kó dáwẹ̀ léyìn bóòdù yìí sí pẹ̀lú rẹ̀ tó wá fẹ́ wọ̀ àìdọ̀ obìnrin ló gbọ́dọ̀ dáhùn léyìn àbáàdì ọya obìnrin tí ń sa àìdọ̀ ní ìsìn bóòdù yìí sí pẹ̀lú rẹ̀ obìnrin tí sì ń ṣe kíni tí ó rẹ̀ jẹ́nàbà bóòdù yìí sí pẹ̀lú rẹ̀ kí ìlànà tó dáa jùlọ tó wá fẹ́fẹ́ wẹ́ náà àmọ́ jẹ́nàbà ń kọ́ ìdògbí jẹ́nàbà máa ṣe kíni ní máa ń rìpítì tí ó gbàdúrà wá túnú ni àmọ́ bọ́ nípa ẹ̀rọ ẹ̀kan ní kíni lóṣù wọ́n wá ti di irun máa fi síbi ìgbà tó máa ra kí ni ìdájọ́ makeup ìdájọ́ makeup ọya àwọn obìnrin nìkan dáhùn rẹ̀ ẹlòmíì nìkan dáhùn rẹ̀ makeup àwọn ìyá nìkan dáhùn rẹ̀ ọya ìyá kan náwó mi báyìí ya kalbe na wai ya ji wani wai wọ́n ní ìdájọ́ ní ọkùnrin tó pọ̀ dáa tó dáa tẹ́lẹ̀ ọ̀dá ní tí ó bá ti mọ́ àfẹ́tì ẹ̀sìn ìyẹn gbọ́dọ̀ jìnà gbogbo tí ó bá ti àfẹ́tì ẹ̀sìn ìyẹn gbọ́dọ̀ sí kíni ìyẹn gbọ́dọ̀ jìnà sí Allahu ta'ala a'lam inshallah tí question bá wá bismillah assalamu alaikum wa alaikum salam jazakumullahu khair wa antum jazakumullahu khairan lórí àwọn báwọn yàrá ṣe máa ń pa orí mọ́ tí sábà máa ń pa orí tí ó mú ọwọ́ tó fi ṣe àárín orí lásán báyìí náà ìjẹ́ sí yẹn lọ bẹ́ àbí kò lọ bẹ́ kò bá mú tó kò bá mú ìntàlẹ́bí máa ń ṣe ni pé ànábì ó bẹ̀rẹ̀ yóò mọ ọ̀rẹ́ méjì báyìí yóò fi pa gbogbo láti ìpìlẹ̀ rí rẹ̀ báyìí dé ẹ̀yìn yányán ó tún wá dá padà yóò kọ́fà rẹ̀ tán yányán ni tó ti ibi tí bá ti ń lo láwà ní ibẹ̀ ní ti máa ń pa ibà yìí nìkan gbà wáyé pé ànábì wa ní ọwá múrin díẹ̀ ló pa ìrọ́ gbogbo ohun yóò sì kíni ìyàn pa. jazakumullahu khair wọ́n tó jazakumullahu khairan. ìbéèrè mẹ́ta mo ní sà. mẹ́ta ní ẹ̀tẹ̀ mọ́. aláwọ̀kọ́ ni pé tí wọ́n máa ti ń kírun jàmáà lọ gbà tí àwọn afẹ́ jọ irun yẹn àwọn imam ti wà lórí rùkú then sáfù wájú dẹ̀ ti kú so èmi nìkan mo wá ríra mi láti fẹ́ join rákà yẹn ṣé ìdúró tẹ́lómi ò fi dé torí mo gbogbo gbọ́dọ̀ gbẹni tó bá dárò kí lẹ́yìn imam kò nírun ṣé máa dún kẹ́lómi ò fi dé kó join mi ni àbí kí ni màá ṣe pẹ̀lú rákà yẹn tí bá fẹ́ kó bọ́ mi lọ́wọ́ torí èmi nìkan ni ó ṣẹ́kù ẹlẹ́ẹ̀kejì ó ní pé kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹni tó bá pe tọ́láàkì lẹ́ẹ̀mẹ́ta léra wọn instantly pé ó pe lẹ́ẹ̀mẹ́ta só wà valid àbí kò wà valid bó ló sì pé kó ní pé òun kọ̀ pé tọ́lá pé òun kọ ìyàwó òun ó wá pé lẹ́ẹ̀mẹ́ta léra wọn the same time ìpé ṣé ó valid pé ó ti kọ́ finally náà nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nípa organ donation organs donation pé àwọn èèyàn kan wà tẹ́ pé kó tó kú wọ́n máa ń lọ hospital pé táwọn bá kú ò wípé organs àwọn 5,000 organ tó wà lára wọn wípé àwọn donate ẹ̀ fún àwọn tí ó bá nídìí ẹ̀ táwọn bá kú tán ṣé eléyìí ṣó bá ṣẹ̀ríà mu. Naam. Alhamdulillah, salatu wassalamu ala rasulillah. Ìbéèrè alákọ̀ọ́kọ́ yìí pé ẹni tí ó bá wọ́n kírun lọ gbà tó wá dé mọ́sálásí sáfù ti fúlù ó sì fẹ́ báraka kò sẹ́nìbọ̀ tí ń bọ̀ wá àbáwọn tá ń bọ̀ wá wọ́n pẹ̀ kan tó sàlẹ̀ láka ó bọ̀mọ̀ lọ́wọ́ kí ní ó ṣe yóò lọ sẹ́gbẹ̀ ìmámù yóò lọ sí kíni ẹgbẹ́ ìmámù ni bí ọba wá sáyẹ̀ lẹ́gbẹ́ ìmámù khalas ó bọ̀mọ̀ lọ́wọ́ nù because àdísì yẹn lára fẹ́ pé la salata lil munfarid khalfa saf ẹni tí bá ń dárun kí lẹ́yìn irun kò sí kíni lẹ́yìn jama ní irun ọ́ kó rápálá kó sí kíni kó rápálá kó fún wọn kó náà sí kíni kò fi wọlé ní funfun tí ò ní sí kíni tí ò ní bá àrùn tẹlòmí jẹ́ ò èyí ló dájú àmọ́kọ́ wá fàyàn sẹ́yìn tí ó sì ní sí nǹkan tí ó di bóyá wọn náà fún mọ́ra wọn ni lẹ́gbọ́n fúnra wọn ó lè fàyàn sẹ́yìn bẹ́ẹ̀ àmọ́ tí ó bá pé wọ́n dira wọn tí gàgó tún wà kó mọ́ ṣe bẹ́ẹ̀ ó lòdó lẹ́gbẹ̀ẹ́ ìmámù
lọ parí so ti bá kó náà sí mọ́ pẹ́ di mọ́sálásí tó lè jẹ́nu wallahu ta'ala a'lam pẹ̀lú àdísì Abi Bakra ìpé ó wọlé jọ kan láti ẹnu ọ̀nà báyìí tó ti jọyìn wọ́n múfù tó fi jọyìn mọ́sálásí tó fi jọyìn sáfú Ànábì ní pé ta ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ni zadakallahu hirsan Ọlọ́run sàlékò jùkú rẹ̀ láti máa sí tọ́lọ́wọ́n bá wala ta'ud mọ́ sí bẹ́ẹ̀ ma àwọn kan ní ọ̀hún ìtumọ̀ ìwé wala tu'id má dárùn padà má kò dáa ní Ànábì fi sọ mọ́ sí kíni má dárùn padà má wala ta'ud wala tu'id in sọ fún méjì wọ́n sí kíni correct tó sí báyìí nẹ́sì wallahu ta'ala a'lam nípa ẹni tó sọ fún ìyàwó rẹ̀ pé òun kọ̀ àníyàn lábẹ́rẹ̀ so emphasize ni àbọ́fẹ́jọ́ emphasize kó fi lè mọ̀ pé òun serious ó gbà lérò pé mo ti kọ́ lẹ́ẹ̀mẹ́ta náà ni ẹ̀bọ́n mi agbọ́dọ̀ béèrè tó bá yẹ kó tó ń gbà lérò pé òun emphasize ẹ̀kan náà ni ẹ̀bọ́n mi pé òun kàn emphasize kó fi mọ̀ pé òun serious ni kìí pé òun kọ́ lẹ́ẹ̀mẹ́ta tọ́yí ẹni tó bá yẹ pé òun kàn sọ òun ò tẹ ìgbà kankan lérò ẹyọ̀kan náà ó di mélòó ó di méjì àmẹ́ tó wípé mo kọ́ tó gbà lórí pé òun ti kọ́ lẹ́ẹ̀mẹ́ta náà nìyẹn wọ̀nyí ń kánà tọ̀lákọ̀ bìtẹ̀ ìyẹn kọ́ ẹgbẹ́ tọ̀lákọ̀ bídíà ló ṣe because tọ̀lákọ̀ rẹ bá kọ́yàwó kalẹ̀ báyìí yóò dólè rẹ ẹ̀bọ́n mi fún ìmọ̀ra mẹ́ta oṣù alákọ̀ọ́kọ́ kìí ṣoṣù ìmọ̀ra alákọ̀ọ́kọ́ ìmọ̀ra ẹlẹ́ẹ̀kejì láàrin ìmọ̀ra ẹlẹ́ẹ̀kẹta kó tó ṣe ẹlẹ́ẹ̀kẹta ó lè lọ dá padà tó yọkàn padà àmọ́ tó lù àmì fẹ́ jẹ́ farabalẹ̀ ń bẹ́ ìwọ tí wá sí kẹ́ni ó ti sí gbogbo ẹ̀rẹ́ kan náà ó wà kọ́ àwọ àmọ́ bídíà ló sí ó bẹ́ ìjẹ́ tì ní fún ẹni tó bá bìlífù ẹni o wà ń ká nípa àwọn afákan kò tẹ́ ẹsẹ́lẹ̀ tọ̀lákù bídíà ni màná adásà fi ámú ìnáfà ó wà rọ́dù mọ́sàbí àwọn Ibn Taymiyyah àtàgbà ànífà àmá òjùmọ́ ibi tó ti sọ tọ̀lákù yákà salasun jidduhunna kini jiddun wa hazluhunna kini jiddun at-talaqu wan-nikā'u wal-'itq nǹkan mẹ́ta kan mẹ́ kìí sílẹ̀ bí i àbá ti sọ́jú sí rí náà mo fi ọ mo fọmọ fún ọ ó ti tán náà nù mo kọ́ ó ti kọ́ náà nù mo sọ́dọ̀ ọmọlúàbí nù ló fi jẹ́ pé ọkọ gbọdọ̀ farabalẹ̀ kìí sí ìyàwó mo kọ́ ló kọ́kọ́ kù tí ìbínú bá fẹ́ ṣẹlẹ̀ dákun méje nǹkan ò sọmọlọ́wọ́ wọn ní ẹnu dákun méje nǹkan ò ìyàwó ní gidi náà jókòó síra ìpọ̀rọ̀ ìfẹ́ yóò dẹ̀ díẹ̀ àwọn ẹ̀rọ ó ti kọ́ kílá gbé kílá jù kò ti dáná ó sí ọ̀run lọ fi ákọ̀ ọ̀gbọ́n onísùúrù yé sọkùnrin gbogbo àwọn ìyàwó máa kọ́kọ́ wọn lábùkù ni Ànábì náà rí lọ́dọ̀ wọn Ànábì ṣe sùúrù alánàbí ò nà ìyàwó kankan rí àdíjì tó lálàáfíà ní àbẹ́yìí tí ò lálàáfíà ní wọn àti ẹgbà wá kó ná ìyàwó rí Ànábì ò sì bú ìyàwó rí àdíjì tó lálàáfíà ní àbẹ́yìí tí ò lálàáfíà ní kò sí ètò sọ rí ẹwà wọkọ̀ mí ní ìsẹ̀wọ̀n àti ìyàwó ẹjọ́ mọ́ búra wọn ní kẹ́nìkan lọ́kàn kẹ́nìkan búlú kẹ́nìkan ọ̀bálà níwájú àwọn ọmọ yín èyí ń jẹ́ kejì nípa ẹni tó kú tó wá donate ààrẹ kìí sí òun lárẹ̀ èyí donate ààrẹ Ọlọ́run ló ní ọ lillahi mulku samawati wal ard ó sì Ọlọ́run donate ààrẹ anybody àmọ́ ò tó ẹ́kí làlúrí nígbàtí ń bẹ láyé sí ní ẹni yìí ń kú lọ wọ́n ṣe pé mi lè survive pẹ̀lú kidney kan àbí ọba donate ẹ̀gbá yẹn àwọn afá sọ ń pẹ̀ naklul àwọ̀ àwọn afá àwọn faramọ́ àwọn kan láwọn faramọ́ tó ọba gbówó ń bẹ́ mo fi ràn lọ́wọ́ ni wọ́n ta'awanu 'ala al-birri wat-taqwa ẹni tí ma ń kírun ni tó ọba fi ṣe bẹ́ẹ̀ ló fi ẹ̀pẹ̀ tó gbówó ń bẹ́ o faramọ́ èyí náà ló di ẹ̀jẹ̀ ìmá donate ẹ̀jẹ̀ yẹn gbówó mẹ́ every government no support ìmá báyìí wọ́n donate ẹni free of kìíní àmọ́ wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀sìn tà ẹbẹ̀rẹ̀ Ọlọ́run o àbí yìí sọ̀rọ̀ ni a donate ẹ̀jẹ̀ wọ́n sì fẹ́ ẹni tó bá nídẹ̀ ní ẹ̀ẹ́tọ̀ ẹ̀yẹ́ lọ́wọ́ mẹ́ni tí ó donate ẹ̀wà ká tó fún yín ẹ̀bá ti ẹ̀sẹ̀ 25,000 aráàmù ni ẹ ìyẹn tẹ́ ẹ̀jẹ̀ àwọn tó donate ẹ̀fẹ́ tó bá nídìí ẹ má gbó kankan lọ́wọ́ wọn
ẹnìkan wá donate padà kò sí láì fi ń bẹ́ ẹ fọ́lọ́pàá mú wọn tàbí wá donate ẹ̀ àmìrà ẹnìkan lọ san 25,000 kẹ́kàlẹ̀ ìbí san ní o mo san ẹwọ́n mi wọ́n àṣìlẹ̀ jẹun wọ́n sì dówó padà fún wa inú gbìlẹ̀yìn adonate ẹ̀jẹ̀ àtúnsan pé mi ó súnmọ́ méjì lágbà àti kíní àti kejì àgbà kankan ẹ̀ẹ́dówó padà ẹ̀gbọ́n mi ẹ̀ẹ́sìdẹ́jẹ̀ wa náà padà gbìlẹ̀ yóò bá mú ìyẹn tàbọ́dì rẹ̀ ìyẹn tẹ́jẹ̀ wallahu ta'ala a'lam. Naam. Assalamu alaikum. Ẹni tí ó ṣe àlùwàlá kó tó sùn àmọ́ lẹ́yìn ìgbà tó ṣe àlùwàlá yẹn tán ó sùn lọ 2 hours later ó wá lọ tọ̀ ó lọ ṣègbọ̀nsẹ̀ lẹ́yìn wákàtí méjì tó ti sùn lálẹ́ ṣé oore ń bẹ́ẹ̀ fún kó tún àlùwàlá ní ìṣe ni àbí èyí tó ti ṣe lálákọ̀ọ́kọ́ òun ló gbé títí tí ilẹ̀ àfi mọ́. Naam. Jazakumullahu khairan ẹni tó ti sùn kó tó sọ̀rọ̀ ọ̀la ìpìlẹ̀ onírin ló ṣe pàtàkì àmọ́ tó bá rọrùn fún tó bá dé sàọ̀lá padà kò sí láì fi èyí sì yẹn méjì ní bẹ ẹlòmíì bẹ ọba ti ṣe àlọ́lá báyìí tó bí bá tó kán rẹ̀ báyìí kò tún rún oṣù mọ́ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sáwọn ẹlòmíì bẹ́ẹ̀ ìrọ̀ntàn kọ́ mọ́ dààmú ara ẹ o èyí tó ti ṣe láti ìpìlẹ̀ wákàtí méjì náà tó màláíkà tọrọ àforíjì fún yẹn ó tó èyí náà tó kọ́lá ìṣẹ́jú kẹ màláíkà àdúrà wọn kìí sílẹ̀ kọmọ fi àfẹ́ tààdà àmọ́ wọ́n jẹ́ pé tó bá sára lórí tuntun padà kò sí láìpì wallahu ta'ala a'lam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk